ààrẹ ilẹ̀ wa nàìjíríà bọ́lá tìǹbù ló ti mú bianca odúmẹ́gù ojukwu gẹ́gẹ́ bí alákòóso àgbà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè báyìí, eléyìí tó wà ní ipò alákòóso kékeré tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Báyìí ni ààrẹ Tinubu ti ṣe àyípadà ipò rẹ̀ tó ti fi kún un gẹ́gẹ́ bí alákòóso tí ó máa rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àti ohun gbogbo èyí tó so mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, ambassador Yusuf Tugar lẹni tó wà ní ipò ọ̀hún ní ìgbà tí Bianca tó wà ní abẹ́ rẹ̀, ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí ambassador Yusuf Tugar tó kọ ìwé láti fipò sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti lè lọ gbájúmọ́ ipò gómìnà èyí tó ń dù ní ìlú rẹ̀, ní ààrẹ ilẹ̀ yìí Tinubu ló ti mú àyípadà àtúnṣe bá ẹ̀ka iléeṣẹ́ ọba tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ló ti mú bá a lọ́wọ́ kan, èyí tó mú Bianca Odúmẹ́gù Ojukwu gẹ́gẹ́ bí alákòóso àgbà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, nígbà tí ààrẹ Bọ́lá Tinubu ti mú ọ̀gbẹ́ni Ṣọlá Ẹnìkanòláyé láti ìpínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí alákòóso kékeré fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Eyín ẹni tó wà gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèèrè, òun ni Tinubu ti mú fún alákòóso báyìí. Eyín Minister of State Affairs òun ni Ẹnìkanòláyé ló wà. Láìpẹ́ yìí náà ni ìròyìn náà ti fi léde òwe pé Tinubu ti mú orúkọ ẹlòmíín gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ agbára ilẹ̀ yìí. Ó ti fi orúkọ rẹ̀ ṣọwọ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìwádìí síwájú kí wọ́n tó kéde láti fi sí ipò. Èyí ló wá gẹ́gẹ́ bí ìròyìn ayọ̀ àti ìdàgbàsókè èyí tó dé bá ìpínlẹ̀ Ògùn, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde látọwọ́ àjọ tó ń ṣe kò kárí ilẹ̀ hajj ní lílọ láti ìpínlẹ̀ Ògùn sọ wípé ẹ̀rọ bàálù yóò gbéra láti pápákọ̀ òfurufú Gateway International èyí tó wà ní ìlú Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn láti kó àwọn alálàájà tọdún 2026 lọ sí ilẹ̀ mímọ́ hajj báyìí ní ọjọ́ kẹta tí í ṣe ọjọ́ Sunday nínú oṣù karùn-ún ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àjọ èyí tó ń rí sí ọ̀rọ̀ alálàájì ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n fi ìròyìn ayọ̀ náà léde wípé èyí yóò wà nínú àkọsílẹ̀ wípé ìgbà àkọ́kọ́ èyí tí ẹ̀rọ bàálù yóò gbéra láti ìpínlẹ̀ Ògùn kó àwọn ènìyàn lọ sí ilẹ̀ mímọ́ Saudi Arabia fún ìrìnàjò hajj ti ọdún 2026, lẹ́yìn tí àwọn àjọ tí wọ́n rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti pápákọ̀ òfurufú tí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé bàálù lè gbéra láti pápákọ̀ òfurufú ọ̀hún ti ṣe ti Gateway, bẹ́ẹ̀ sì ré ó lè balẹ̀ gùdẹ̀ síbẹ̀ ní ìgbàkigbà yòówù èyí tó bá wù ú. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí wọ́n fi kún ṣe lálàyé wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpínlẹ̀ Èkó ní àwọn tí wọ́n ń lọ sí ilẹ̀ mímọ́ hajj ni wọ́n máa ń gbà láti gbéra lọ sí Saudi Arabia tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ìrìnàjò ọ̀hún ti wá sí ìrọ̀rùn báyìí nígbà tí àwọn èrò aníyàlájì tọdún yìí yóò máa gbéra láti ìpínlẹ̀ Ògùn tó jẹ́ pé ọmọ ìpínlẹ̀ Ògùn ni wọ́n tàbí àwọn tí wọ́n fẹ́ lọ láti ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni àjọ tó ń ṣe kò kárí ilẹ̀ mímọ́ hajj kéde wípé nílùú Àbújá, Kogi àti ìpínlẹ̀ Nasarawa ọjọ́ kẹta ọjọ́ Sunday nínú oṣù karùn-ún ọdún yìí iná ni wọn yóò gbéra pẹ̀lú àwọn ti ìpínlẹ̀ Ògùn, nígbà tí àwọn tí wọ́n rí sí ètò ìlera àti ohun tó wà pẹ̀lú àmójútó àwọn alálàájì tí àwọn ti gbéra ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 28 oṣù kẹrin ọdún tá a wà yìí lọ tẹ́lẹ̀ dè wọ́n ní ìlú Mẹ́kà lọ́hùn-ún.